Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Lẹ́yìn náà tó ń ṣe àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam. Àwọn àpapọ̀ wa tí jẹ́ àwọn afáwà tí wọ́n kọ gbogbo apáta ní kí ọlọ́pàá kó wa san wọ́n lẹ́san rí. Náà ni ọba wa tí a tọ̀tọ̀ dákọ̀ wọn fadilatu sheikhina wa murabbina al-jalil Sheikh Muslim Qudam Hussein jẹ́ àlífà àwọn àbá wa Sheikh Abubakar ọmọ ìṣòro kéwọ̀n. Wọ́n kọ́ ilégbè fáwọn ọmọ kéwù sí ilé yìí, ilé Akínọlá. Ó sì ń sí ilé náà lónìí báyìí, alhamdulillah. Alhamdulillah. Àwọn bàbá wa tí wọ́n kẹ́kọ̀ọ́ àárọ̀ náà bá wa, wọ́n lọ sí ilé náà lónìí báyìí. Gbogbo àtàjọ ọmọ kí ó pátá gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wa, ẹ̀káwà náà sí kíni, ẹ̀káwà náà wà níbẹ̀. Bàbá àfáà dúpẹ́ pé mashallah Ọlọ́run gbé dáadáa sí, Ọlọ́run jẹ́ dáadáa ọmọ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn owó àwọn àfáà wa, kó wà kọjẹ́ kí wọ́n pẹ́ fún wa. Ilé yìí tọ́rọ sí àfáà wa, bá ní sí kékeré inú tó lọ́wọ́ tó máa fún wa sí. Gbogbo dáadáa kọ́ tó lọ́wọ́ mọ́ rí sí. Wọ́n bá ní fún ọ ní ẹ̀mí gígùn àtàlàfíà, wọ́n bá ní san wọ́n lẹ́san lórí ìtọ́jú tọ́jú àwọn ọmọ kéwú. Ara àtọ́jú náà ni tó ronú kan pé káwọn kọ́ ilégbè fún àwọn ọmọ kéwú. Ẹka ti pé jazakumullahu khairan. Wọ́n fẹ́ kọ́ ní fún àfáà wa láti fi dúpẹ́ fọ́lọ́run Ọba. Bismillah. Àwọn dúpẹ́ fún Ọlọ́run Ọba tó ṣàlékún oore fún bàbá wa. Àwọn dúpẹ́ fún Ọlọ́run Ọba tó ṣàlékún oore fún bàbá wa. Àwọn dúpẹ́ fún Ọlọ́run Ọba tó pèsè hósítẹ́ẹ̀lì fún bàbá wa. Àwọn dúpẹ́ fún Ọlọ́run Ọba tó ṣàlékún bàbá wa ṣe ìrìnàjò kọ̀lífà. Àwọn dúpẹ́ fún Ọlọ́run Ọba tó ṣàlékún oore fún bàbá wa. Lórí àgbéga ẹ̀sìn lọ́rùn láti ìtọ́jú àwa ọmọ kéwú. Àwọn dúpẹ́ fún Ọlọ́run Ọba tó ṣàlékún oore fún bàbá wa. Ìbídáyà ṣe ìrìnà sọ. Thank you.